femme est plus jolie. She's a special beats from I want to use this opportunity to say a very big thanks to each and every one of you. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan wípé ẹ fi lé àti ọ̀nà ilẹ̀ yàtọ̀ àbá tọkọ àti aya ṣe 4 years anniversary. Mo dẹ̀ dúpẹ́, mo dẹ̀ gbàládùra wípé nǹkan yìí báyìí kò lè wọnú ilé wa. All right, I will put our hands together for this wonderful couple like this. 4 years anniversary. Oh, okay. Thank you all. Okay, please. Yeah. Oh, God, you of all people, she time to come and deal with Mo má bínú ọ̀rẹ́ mi. Ire tí mo pàdé lọ́nà ló jẹ́ kí n pè. Ire. Yeah. What's that? Who's that? Okay. Yeah. Suspense. Okay, I'm waiting. Thank you so much. Yeah, thank you. Thank you. Hold it right there. Hold it right there. She died. What the hell? What's the problem with baby, you know? See, let me just tell you something, and I want you to get that straight into your skull. It is not a right for you to be here. It is just a privilege. And moreover, mi ò sọ fún yín pé àwọn èèyàn tí mo pè wọn ò sọ mí pé kó bá mi wá èrò wá. All I needed was àwọn èèyàn, not zero. Mommy who? There is absolutely nothing wrong with me. What is your problem? And let me tell you, mi ò fẹ́ àlejò kankan nínú ilé mi. Ṣorí oní dọ̀tí tó mú dání, ó ní kó búbọ́ síta fún mi. Yes. In fact, get the hell out of my house. Get out of my house. Get out of my house. I don't mind. You can even go with her if you want to. Please go. What nonsense. Let's continue. I'm sorry, everybody. Okay, it was just a misunderstanding. That's all. Thank you, guys. But ṣe jẹ́ ká gbàgbé. Ìmísí. Ẹni kúnikùn là ń bá jayé o. Ìyàwó mi ni ẹ. Nǹkan tí ó dẹ̀ yé mi kò láyé mi. Mo gbọ́ pé obìnrin yẹn wọ́n ní pé màmá ẹ̀ ni. Kò lè sọ pé màmá ẹ̀ ti kú. What are you hiding from me? Mama, what's the problem? What is the problem with you? Why will you just believe whatever anybody bá sọ fún ẹ? Wà irú ìwà tó wù yẹn rí ni. Ó rí bó ṣe behave ni. Does it make any sense? Pé kí èèyàn kan kọ́ wá from nowhere. Kọ́ dẹ̀ fẹ́ máa impose èèyàn lé mi. Can't you see? Mama, I'm really so disappointed in you. Kí ni mo fẹ́ máa gbé pamọ́ fún ẹ? So, are you saying you don't trust me? I'm not saying I don't trust you. I'm not saying you're not telling me something. See, mi ò kí n ṣe ọmọ kékeré. Mo lè wo ìwà tí mo rí tó wù rí. Mama, please, just whatever you want to believe, just believe it. Kí ló dé? Telling you something, you're saying something else. Ìyá mi o, ìyá mi o, ìyá mi o. Oríṣà bí ẹ̀ṣọ́. Máa ikú máa
I'm meeting Connie. How are you? I'm very well, thank you. Alright. Ẹ má bínú pé bíbá ẹni àwa bá yín láti wá discuss irú nǹkan báyìí. I just feel this is the best place we can have this discussion. Ṣé ẹ mọ mọ́mì tán jókòó yìí? Very well. I want to see Labour time. Your anniversary. Ẹ má bínú ma. Ẹ má bínú ma. Everything is okay. Everything is fine. Uncle Momore, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mọ́mì tán jókòó yìí, àwọn ni mọ́mì ìmísí ìyàwó yín. How is that even possible? Her mom is dead. Uncle Momore, èmi àti Ìmísí ò kì í ṣe ọ̀rẹ́ yìí o. We're childhood friends. We grew up together. So I am very sure of what I'm saying. Mommy, you know, be Ìmísí ìyàwó yín. Ṣé o tọ́ nǹkan tó ń sọ? Èmi ni mo bí Ìmísí. Ọmọ bíbí inú mi ni, kì í ṣe wípé mo gbà tán. Ṣùgbọ́n títí dìsín ṣe ni mi ò mọ nǹkan tí mo ṣe fún Ìmísí Olúwa. Tẹ́pọ̀ ẹ̀gúsí mi tó fi di nǹkan tí ò fẹ́ jírí. Mi mọ̀. Mo mọ̀ pé ó yà yín lẹ́nu. Bó dẹ̀ ṣe yà yín lẹ́nu yìí náà ló ṣe yè mí náà lẹ́nu níjọ́ tí mo wá sílé yín. Èmi kẹ̀ ló rárá má fi mí sáré, all right? No way. Mo rẹ̀ aṣọ tẹ̀lé ara. Mi ò lè rárá. Uncle Momore, kò tí ì tó ọmú ṣe fẹ́ bẹ̀rẹ̀. Ani mi ṣe no mi ìfẹ́ gbọ́ ṣe dára. Má worry. Ìfẹ́ gbọ́. I can't even deal, okay? Uncle Momore, so ẹ máa gbà kí àwọn ènìyàn. Ṣé kí n fún yín mẹ́dà? Ṣé o gbọ́? Ṣé kí n fi wọ́n kọ́ ṣe jẹ́ ọjọ́ máa fún yín mẹ́dà? Anyway, it's good to have you back. Yeah. Thank you very much. You look fresh. Oh, thank you. I think we'll see you to Tiwa back. Abi. Oh, enjoy no, but come on, It's good to be home. Ṣé wo gbọ́n tẹ́yẹ ń kọ ni? Kò sí ibi tó dàbí ilé lẹ́yẹ ń kọ. Òótọ́ nìyẹn o. Kò sí ibi tó dàbí ilé. Kódà kí ilé èèyàn kó kéré ju àgọ́ adìyẹ lọ. Èèyàn lè fi wetsuit lọ gbá ẹ̀wọ̀n o. Òótọ́ ni. Yeah. So, ká má wá travel mọ́ ló wá ń sọ yẹn báyìí. No. Don't get me wrong. Nǹkan tí mò ń try láti sọ kọ́ nìyẹn o. Ṣùgbọ́n àwọn èèyàn ẹni lè yan ẹni o. Bí mọ̀nìmọ̀nì bá sọ pé òun ò mọ̀ ni, tí mọ̀yànmọ̀yàn sọ pé òun ò mọ̀yàn. Àwọn òbí ẹni ò lè sọ pé àwọn ò dáyàn mọ̀. Àwọn ẹbí èèyàn lè bí èèyàn. This is my roots. Well, I enjoy the I'm happy to atmosphere. hear that. And I'm proud of you that you're on kota mo. To jẹ́ pé ma so on mo báyìí. Ẹlòmíì lọ mú 2 years lásán. Oh, nice. Yoruba mo. How long ló ti lọ rán? 12 years ló ti wà ní UK. Ló wọ́n sọ Yorùbá báyìí. Yorùbá. So màá kàn wá sọ Yorùbá nù just like that. Yorùbá dùn lédè o. Àwa la appreciate language wa. Àwọn òyìnbó appreciate èdè wa gan jù wá lọ. Àwọn òyìnbó gan ti ń kọ́ Yorùbá nísìn. Jọ èmi need favour kan látọwọ́ ẹ̀. Okay. Ṣé rí lára àwọn òyìnbó yìí wọ́n bá mi mú ẹyọ kan wá kọ́ wá bàbá mi kọ́ ọkọ mi. It's good to have you. It's good to have you. Thank you very much. Mo ti fẹ́ bèrè. Mummy ńkọ́, mo ti miss oúnjẹ wọn yẹn o. Mummy ti ṣaláìsí. Kí ṣe mummy tí mo sọ? Yeah. Ṣé ń dára? Ó mọ̀ pé ó tó jọ́ mẹ́ta tí wọ́n ti kúrò ní. Mummy ti ṣaláìsí. Ó máa tún fi ọ̀rọ̀ mi bà mí nínú jẹ́jà rẹ̀. It's a sad thing. I'm going to get lots of meat one for All this while, tell me attend sorrow. You never mentioned it. But that is past and gone now. Let's not go back in time. Oh gosh. Just let it go. Let it go. There's no point to bringing back bad memory. Oh gosh. Kilo magic. Caution your point. Chinda, what will you eat? Eat it long. Eré tí màá sá tí màá jẹyàn láyé, ìyá mi ló máa sá. Iṣẹ́ tí Hey, baby. How are you? How are you?
fine. Teacher was stressful. Yeah. So, what would you like to say? First of all, I like you. I like you. From where? You're really doing, you know. Don't go, but. Really, which one? Shall I just talk some more, Lily? Láti bo. Kí ló fẹ́, what does she want? Láti bo sí bo. Ṣé mo sọ pé mo ní ìdánwò ọ̀dọ́ ni? Tó bá dẹ̀ máa mú ọmọ ọ̀dọ̀ wá fún mi, ṣé ìyá tó ti kú tẹ̀lé tọ́lá ẹ̀ ló máa mú wá fún mi ni? Farabalẹ̀. Relax now, babes. Don't do that. This is your mother we're talking about. Sọ fún àlejò kó jáde kúrò nílé fún mi. I can't do that. That's your mom. Okay, then we will do it this way. Tí àlejò bá lè bọ́ síta fún mi, èmi máa jáde síta kúrò nílé fún wa àlejò ẹ̀. What the hell? Imisi. Imisi. Mommy, ẹ máa lọ tí ṣọ́ mi inú ṣì ń bí ni. O ṣe ọkọ mi ṣáájú bá mi bẹ̀ ohun nǹkan tí n bá ṣe fún ló ń pè mí kó foríjì mi. Bàbá sọ ọlọ́run adéjọ ìbọn sí wa lẹ́nu. Àmín. Wọ́n lè ṣètò náà. Ó tún fún mi mọ́. Bẹ́ẹ̀ni ẹ fi wọ́n tó. Ọmọ àtọ́jú wọn náà. Àmín mọ́. Ó ṣe máa bá sọ ọlọ́run àjẹ́ ìbọn sí wa lẹ́nu. ṣáàbà mi bẹ́ẹ̀ ṣe tí wọ́n. Ó ṣe. Why are you doing this? Sí, tó bá mọ nǹkan tí mò ń ṣe, ìwọ ṣáà máa wò mí ràn. Ó dà ṣe sùúrù, ṣé wàá ṣe sùúrù? Ẹ̀kọ́ gbígbóná gan fẹ́ sùúrù, títí ẹ̀ rọ́pò tó wà, tó bá lọ ṣe rẹ̀ léṣe nǹkan. Kò sí ìkọ̀kọ̀ tó máa ṣe mí, tó bá ṣe nǹkan tí mo fẹ́. Mo ní mi ò fẹ́ woman ẹ̀ láyìíká mi, I don't want her, she disgusts me. I'm being with dáríjì wá. All I'm asking you to do is forgive this woman. What's wrong? Mo rí ṣe mọ̀ kó tún ti bẹ̀rẹ̀. Ó mọ̀ kó tún ti bẹ̀rẹ̀. Ìgbà wo ni mo introduce anybody say as my mother? Can't you just get that? Àbí ṣé mo kéré jù láti mọ̀ pé mo ìyá tó bí mi lọ́mọ ni? Àbí ṣé ìyá méjì ń bí èèyàn ni? Mo bẹ̀rẹ̀ ṣọ́ra ẹ̀ o. You are taking this thing too far o. Ṣé ìgbà wo ló fẹ́ pa mí sí? Ṣé ìgbà wo ló fẹ́? Yes. I'm only asking you to forgive the woman, that's all. If you still bring that woman around me, ó fẹ́ pa mí, you will kill me. Ṣùgbọ́n mi fẹ́ kó kú. Má bínú. I don't just want that woman around me. Okay, I've heard you. Period. Má bínú. Ṣùgbọ́n ibo ló wá ń gbẹ́rù lọ? Ṣé kí n bẹ́ẹ̀ gbé kí n gbé lé ẹ lórí? Mọ́mí, ẹ jọ̀ọ́ mà, ẹ má bínú sí mi sí. Gbogbo nǹkan tó ṣe tó ṣojú mi àti tí kò ṣojú mi, gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. Ẹ jọ̀ọ́ mọ́mí, kò síbi tẹ́ fẹ́ tì sí, ẹ má bínú sí. Olúwa ṣe dára. Mi ì bínú sí mi sí. Àmọ́ kinní kan wà tí ó yé mi. Kí ni èmi? Bóyá àwọn adé lè bá mi tọ̀ mọ́lẹ̀ sí. Ọ̀rẹ́ àtìgbà kékeré ni wọ́n pẹ̀lú mi sí. Kì í ṣe ọ̀rẹ́ àfi ọ̀sán bẹ̀rẹ̀. Jọ, kí ni mi sì sọ fún ẹ pé mo ṣe fún un gan-an? Ẹ̀ṣẹ̀ wo ló ní mo ṣe òun? Tí mo fún wá dìyà àyà lọ́wọ́ mi sí.
tí mi sì fi wá sọ mí di gbá àkólẹ̀ tí mo fi wá di àkísà ẹlẹ́gbin níwájú ẹ̀ tí ò tiẹ̀ tí ìmísí ò rẹ̀ kàn pẹ̀lú mi rárá bí nǹkan kan tó tiẹ̀ nítumọ̀ ìmísí ò rí mi rárá bí ọlọ́kọ̀ tó wà sáyé kí ló sọ fún ẹ pé mo ṣe àbí torí mo mọ̀ pé máa ń sọ̀rọ̀ fúnra yín. Mommy, honestly speaking ìmísí ò sàn kọ̀kọ̀ fún mi because èmi gan wà curious pé kí ló lè máa mú wúrú wà bẹ́ẹ̀ yẹn ìṣòwò ló wọnú ẹ̀ kó sàn kọ̀kọ̀ fún mi o. ìmísí ò sàn kọ̀kọ̀ fún mi. She didn't tell me anything. ṣé ká sọ pẹ́ṣẹ̀ mi náà ló pọ̀ tó bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ mi náà ló tó yẹn ṣàánú mi àbí kí ni mo lè ṣe tí Ọlọ́run fi máa yẹ pé tó fi máa fàyè gbà pé kí ọmọ kan tó kú pẹ̀lú mi tó fi máa di ọ̀tá mi tó bá pẹ́ṣẹ̀ mi náà ló tó yẹn ẹ bá mi bẹ̀ Ọlọ́run ṣíndẹ̀rẹ̀ ẹ bá mi bẹ̀ Ọlọ́run kó dáríjì mi kó fojú pàṣẹṣe mi rẹ̀ ìyà yìí ti pọ̀ jù ẹgbẹ́ yìí ti pọ̀ jù ara mi ò fẹ́ gbé àbùkù tó fi ń kàn mí mọ́ kò síbi tí mi sì ti lè rí mi kó pàdé mi láàrin ọjà bó bá mi ní bus stop ẹgbẹ́ àti wọ́n sí ni ẹ bá mi bẹ̀ Ọlọ́run pé kó dáríjì mi. Mọ́mí ó ti tó Ọlọ́run kúkú ní fìyà jẹ ẹ wò máa túbọ̀ bá ìmísí sọ̀rọ̀ mo mọ̀ pé láìpẹ́ gbogbo nǹkan máa yí padà má bá a sọ. ẹ bá mi bá sọ kó gbọ́ o ẹ bá mi bẹ̀ bá mi sí sọ kó gbọ́ o. Ọlọ́run á kó sí nínú ajé kó gbọ́. kí ló fẹ́ kí o fi ṣáàyè jù. rárá mo wà òkè àwọn nǹkan tí mo gbé wá fún yín gan wà ní mọ́tò wà ló gbé wá. ọmọ akẹ́wọ̀n náà ṣe ṣe. So ṣe nǹkan tó ń try láti sọ fún mi sí pé o ò tí ì rí solution sí ọ̀rọ̀ ìyàwó àti mọ̀ sí ẹ̀. ṣé o gbọ́ nǹkan tí mo sọ wá tẹ̀ nǹkan ni I've tried everything nǹkan tí mo bá sọ láàárọ̀ ọ̀sán alẹ́ nìyẹn kí n tó jẹun láàárọ̀ ọ̀rọ̀ yẹn ni máa sọ tí bá ń dé lálẹ́ báyìí ọ̀rọ̀ màmá ẹ̀ náà ni máa sọ kémi àti ẹ̀ jókòó ká máa sọ̀rọ̀ bí mi àti ẹ̀ ṣe jókòó yìí sìn tàbí ká máa jẹun kíkọ̀ dárúkọ all hell lets loose wàhálà ni. ẹ bọ̀ tó ṣe ìgbọ́ o ò béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan láàrin àwọn méjèèjì. ìwọ ló tún sọ̀rọ̀ báyìí nǹkan tí mo fi tọ́ pé nǹkan mo fi ń jí káàárọ̀ nìyẹn tí bá tún dé lálẹ́ màá tún fi kí pé mo dé o. ẹni tó pé tí mo bá ń dùn ní àárọ̀ kí n kò dárúkọ màmá ẹ̀ inú ẹ̀ máa bàjẹ́ tí dalẹ́ ni ìyẹn tiẹ̀ dáa for a whole week ń sìn ó lè má jẹun. but ó ṣàmà ní nǹkan tí àwọn méjèèjì gbà lọ́wọ́ ara wọn tó wá fi dogun tó tó yẹn. àbí ò lè bí because I don't know what else to do mi mọ bọ́yẹ tó fẹ́ bíyàn ní nǹkan mo ti bẹ̀ mo bá a sọ̀rọ̀ ó tún ti dìjà láàrin wa màá tún bẹ̀ what else do I do. Wow, I don't understand. But yes, o máa need láti béèrè lọ́wọ́ ẹ̀. Then you make her understand that why tó fi ń ṣe wá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. O máa ní reason. Èmi mọ̀ pé o máa níbi kan tí ọ̀rọ̀ yìí ti wọ́ wá. Oh, I wish I knew better. Well, anyway, ṣorí gbogbo nǹkan tí ò yé àwa ọmọ ènìyàn. Kedere báyìí ní lójú Ọlọ́run. Just take it easy. I know very soon we'll find solution to this thing. Bóyá wẹ̀dẹ̀ ló kù. Maybe. Ó kàn surprise me kí ṣọmọ tí àwọn ará àtàbà tó ń rí ọ̀rọ̀ yẹn ọmọ abìnrin pé bí àwọ̀ ẹ̀ ṣe ń ṣe sí mọ́mí ẹ̀ ni wọ́n náà ń ṣe bí àwọ̀ rò like wọn mọ́mí ẹ̀ ló fi jẹ́ kí àwọn. Now you see my concern. Ọlọ́run jọ sọ̀rọ̀ tán. You have to look into this situation. The motherhood. Jésù Kristi Olúwa wa. Wọ́n fi àǹfààní dúpẹ́ lọ́wọ́ gbogbo ìdílé wípé àlàáfíà ni fún yín. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run á dúró tì yín. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi nítorí wípé ẹ ò mọ̀ mí rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ fún mi ní àǹfààní àti jókòó sáàárín yín
ní agbára Ọlọ́run á pọ́n yín lé. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí. Lóòótọ́ àti lódodo ni kò sí ẹni tí wọ́n máa fi ọ̀bọ lọ̀ tí ò ní bínú. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìwé mímọ́ Bíbélì ó fi yé wa. Ó ní wípé bínú, má ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú wa. Ọlọ́run fi yé wa. Ó ní òun ti san gbogbo àwọn gbèsè wa. Madam, gbèsè wo ni ẹ rò pé Ọlọ́run ti bá wa san? Ó ní òun ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Lóòótọ́ àti lódodo ni mo mọ̀ wípé ìyá yín ti ṣẹ̀ yín. Ṣùgbọ́n Ọlọ́run padà wá sọ, ó wá fi ẹsẹ̀ ẹ̀ múlẹ̀. Ó ní ọmọkọ́mọ àbí ẹnikẹ́ni tí ó bá tàpá sí òbí rẹ̀, ìyá tàbí bàbá, á paná fìtílà rẹ̀ ní gbangba, yóò sì wà nínú òkùnkùn bìrìmùbìrìmù. Madam, èmi máa sọ fún yín ní wákàtí yìí pé kẹ́ ẹ jọ̀ọ́, kẹ́ ẹ wo ti Ọlọ́run, kẹ́ ẹ wo ti ìyá yín, kẹ́ ẹ máa rántí wípé òun ló sì bí yín, òun ló dẹ ẹ̀jẹ̀ sí yín lórí. Kẹ́ ẹ jọ̀ọ́ nínú ọkàn yín, kẹ́ ẹ bá mi dáríjì ìyá yín. Ẹ jọ̀ọ́, mo fi Kristi Ọlọ́run mo fi bẹ̀ yín, mo fi ìwé mímọ́ Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹ bá mi dáríjì wọn. Ẹ ṣeun sir. Mo really appreciate yín sir. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa so agbára yín dọ̀tun. Ẹ wò bẹ́ ṣe rí mi. Mo kì í ṣe ọmọ tó máa ń yájú sí àgbàlagbà. Pàápàá jùlọ ẹni tó bá jẹ́ èèyàn náà. Torí ẹ̀ nínú mi ṣe ń dùn. Mo ṣe tún kí n pé ẹ káàbọ̀ sáàrin wa. Ọlọ́run á pọ̀ yín náà lè. Ẹ ṣeun sá. Ẹ má bínú, máa fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Wíwá tẹ wá síbí ìbàyí lẹ́nu. Gbogbo nǹkan tẹ ní lọ́kàn láti sọ pátápátá. Ṣé gbogbo ẹ̀ náà lè ti sọ kalẹ̀ àbí ó sì tún kù díẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún làákàyè. Ní àkókò yìí kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mọ́. Okay. Mo really appreciate Shinda. I really to appreciate. More, thank you so much. Beshi, Uncle Bekele, ẹ̀yin náà ṣeun sá. Pastor, ọmọ Yorùbá máa ń pa òwe kan. Wọ́n ní pé a lè fi tipátipá mú ẹṣin lọ sódò, ṣùgbọ́n kò sí ẹ̀dá alààyè kan tó lè fi ipá fún ẹṣin lómi mu lódò. Ẹ wò, ó jẹ́ bó ṣe jẹ́ ni o. Nítorí pé mo ní a lot of things tí mò ń ṣe nínú ilé. Ká ní pé kí n ṣe pé ẹ̀yin ni, I will not be sitting down here. Now, I really do appreciate. Thank you so much. I have a lot to do inside. Thank you. That was sir. Yes, sir. Hey, Madam. Wambi. Madam, bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé kò sí? Ó ṣe ọmọ orí ẹ̀ sọnù. Ṣó wá bá mi jà ni? Mo wá bá ẹ jà ni o. Mo wá bá ẹ jà nítorí pé mi ò mọ irú ọ̀rẹ́ tí wọ́n ń bá mi ṣe. Tó jẹ́ pé gbogbo nǹkan tí mo bá ti fẹ́ bá òun ni wọ́n máa ń lòdì sí. If you are truly my friend, are you not supposed to like whatever tí mo bá like ni? Even if it is wrong. Ó lè wrong lójú títí ẹ. Correct lójú títí mi. See, Shindara, ipa ò tajà, ipa ò dẹ̀ra tí ọ̀rẹ́ mi àti ẹ̀ ò bá ṣe ń ṣe lórí ọ̀rọ̀ yìí kó ní kálukú rírì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ìmísí ní sùúrù, ṣé gbogbo nǹkan tá à ń fa ilé tó báyìí? Ó lè jù bẹ́ẹ̀ lọ. Yes, ó lè jù bẹ́ẹ̀ lọ because it's affecting my home. Lásìgbà tó ti ń pọ̀ ìyá yẹn sẹ́yìn kiri ní mi ò ti rójú ọkọ mi ńlẹ̀ mọ́. See, let me tell you something. Látìgbà tí mo ti ń fẹ́ ọkọ mi, èmi àti ẹ̀ ò jàjà àárọ̀ dalẹ́ rí. But látìgbà tó ti di ọ̀rọ̀ ìyá tó ń gbé kiri yóò ṣì yàrá dáradára yẹn. Yes, I repeat that.
Nimi o si yo joko mi lemo. What exactly do you want? I am what? No, be jao. Mo ko wa fún any last one ni. Stay out of all of these things. Ma da ile mi mo suffer because if you try it next time, iko to wa ni di akoshu. Wa ba ni di ewura. Yes. Ibo lo ti mo? Sweetheart, mo lọ sí antenatal mi now. Antenatal? Yes. Ìwọ lọ sí antenatal? Nti mo epo ni lè sọ bí tó ti ń bọ̀. Àmọ́ Májàlá ti délé wá ròyìn. Ìwọ Ìmísí. Ó lọ bá Ṣìn Dárájà. Ó lọ bọ́ ọmọlọ́mọ fa wàhálà yìí tó ń bá ẹ sọ tiẹ̀ kára ẹ tó ń bá ẹ sọ. Ó ń prevent ẹ kó má tàpá sí ọ̀run ẹ. Ó lè wọ́n pé tí ẹ lọ nígbà ẹ sọ. Wọ́n á mú ẹni tó ẹ kó máa kọ òun sọ̀rọ̀. Àbí wọ́n ń ga ẹni òun máa rọ̀. Ó fẹ́ parun àbí? Igun tí ẹ lójú báyìí ó ṣe wà tèmi náà. Momori, má bínú sí mi ọkọ mi. I'm so sorry about everything. Láti ìgbà tí o ti fẹ́ mi, o bínú sí mi rí. And now you are always getting angry. Yeah. Ìyẹn náà ló ń jẹ́ kó máa yáyọ̀ káyọ̀. Ṣé o mọ̀ ìpáyọ̀ káyọ̀ ló ń yọ ni? Àwọn èèyàn ń kígbe àìlẹ́sẹ̀. Ìwọ lẹ́sẹ̀, ó tún fi bàtà ṣakọ. Gbọ́, ọmú ìyá dùn mú ni mo gbọ́. Kí ló wá dé tọ́mú ìyá kọrò lẹ́nu tiẹ̀? Ìyà tọ́pọ̀lọpọ̀ ń jẹ lénìí. Àìníyà láyé, òun ló sọ wọ́n dẹni ìyá. Ìwọ níyà. Kò rọ́ lápá, kò rọ́ lẹ́sẹ̀, kò ṣàìsàn fún ẹ wò. Ó wá fẹ́ pa sáyé láì tí kù. Ṣé o gbé kékeré ìyá wà ni? Okay, sọ fún mi. Who was that woman? She is my mother. Your mom. Kí ló wá ṣe ẹ́? Kí ló dé, kí ló ṣẹlẹ̀ sí ẹ? Kí ló tó fẹ́ sọ abiyamọ di abiyagbá? Ọkọ mi won't understand. Ẹbí mi náà kọ̀. Nígbà tí èṣìṣẹ́ ń jí légbò, kò sẹ́ni kankan tó rí nígbà náà. But nígbà tí elégbò mi wá jẹ ṣíṣe, ní gbogbo ìwà fi sọ wípé ìjẹkújẹ ló jẹ. Baby, that's not the end of the world. Kò ní káyé parẹ́. You won't understand, darling. You won't understand. Then make me understand. Make me understand. Okay. Ọkọ mi, tí imú yẹ imú ló fẹ́ fọ́. Ẹni tó bá dẹ̀ gbin àtẹ́gùn, ó ṣetán láti ká ìjì. I am not disputing the fact that she is my mother. Momori, I need to do something for me. I don't want to see that woman around me. I don't want to see her around me. Please. If you want me to be happy, please just accept it. Just accept it anyhow that I don't have a mother. My mother is that I don't have a mother. Please. Just for your love. Ọ̀run mi ṣàdúrà fún mi. Ayé mi máa fi mí rè.
oṣù mẹ́sàn-án ni mo gbé nínú bàbá mi. Mo dáyé tán, ọmú ìyá aṣá ni mo gbé. Mo máa mú títí mo bẹ̀rẹ̀ sí nira kó. Ìyá tí ìyá jẹ lórí mi ó pọ̀ mi ò lè ká tán. Ìyá ní wúrà o, bàbá aṣá ní dígí. Ìyá ní wúrà iyebíye. Ìyá kò lè fọwọ́ ra. Ọlọ́yún mi fọṣù mẹ́sàn-án. Ọmọ mi fọdún mẹ́ta. Ìyá ní wúrà iyebíye. Tí ìyá kò lè fọwọ́ ra. Put your hands together for the band, please. Beautiful rendition. Thank you very much. Thank you. Thank you. Ẹ káàbọ̀ sí orí ètò wa lénìí. Mo mọ̀ pé gbogbo wa la mọ̀ nǹkan tá a wá ṣe ń bí. Àbí ta ni ò mọ̀ nǹkan tá a wá ṣe ń bí? Everybody, ẹ pàtẹ́wọ́ fúnra yín, ẹ pàtẹ́wọ́ fúnra yín. I would like to quickly say that not one person is more important than the other today. We are all important, and that is why we are here. This event is to celebrate our mothers. So we're down to the final stage of the competition, and these are the top 3 contestants. Let's put our hands together for them. So this final stage is going to take a different dimension. We are going to shock people today. We are going to shock them. Are you ready? I hope the contestants are ready. Yeah. Okay. We shall see. Usher, please bring in the first guest for today. Sweet mother, I know God forgot you for the suffer way you suffer for me. Sweet mother, sweet mother, oh yeah. If I no talk, my mother no go talk. If I no sleep, my mother no go sleep. She no dey tire, sweet mother. I no go forget the suffer where you suffer from me, yeah, yeah. Sweet mother, sweet mother. Oh, yeah. If I no sleep, my mother no go sleep. If I no chop, my mother no dey chop. She go say, wait till you dey cry, oh, stop, make you no cry again, Wow. Are you surprised yet? I said we were going to surprise you. All right. You have a rendition prepared for your mother? All right. I would like to thank everybody for this great opportunity. I am very, very surprised and also happy. Let me start like this. We cannot appreciate our parents, most especially our mothers, enough, because of what they went through while they were bringing us up. So you permit me to please recite a little poem that I wrote down for my mom. The title is The Mother Cast Her Dreams into the Sea. A mother cast her dreams into the sea, with words flown above the sun. The eggs of stone, the shards of prophecy. Because she must conclude the melody and fall back to the sweet dark hush of one, a mother cast her dreams into the sea, hoping to cross that wild infinity, and some infant sure to run again. The eggs of stone, the shards of prophecy. Outside the fiery circle of memory,
the howling surf, the incessant years undone. Mami, ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́, ọjọ́ àìjẹ ọ̀kẹ́rẹ́, ọjọ́ ọ̀kẹ́rẹ́ pé bí sùlùpọ̀. Thank you so much for the love. I will always love you because you're the best. A round of applause for them, please. Thank you. Bring the next. If I'm not chop, my mother not go chop. If I no sleep, my mother no go sleep. She know they tired, sweet mother. I no go forget this suffer when you suffer for me, yeah, yeah. Sweet mother, sweet mother, oh, yeah. Ọbẹ̀ yìí tún ládùjú kódà mọ́mí mi ò ní parọ́. Mọ́mí mi ẹ̀ṣẹ̀ tẹ̀tọ́ mi dàgbà. Ìjọba lẹ̀mí rẹ̀ èké náà mú ẹgbà. Ó ṣe dé. Ìpáwá tẹ̀ ní ọ̀la láti padà. Wá sọ pé mọ́mí yé. Mọ́mí yó. Ọgbẹ́ láyé. Mọ́mí yó. Wá jẹ́ wọn mọ́. Ẹni bá mi kò ní rí bẹ́ẹ̀. Àfọlọ́jú. Àpọ̀lọpọ̀ kò sẹ́nu tírélà. Àkútú ẹ̀. Ẹ bá wa kí màmá wa. Ọmọ dára òwe wa. Ibikíbi tó wù kó lè lọ. Ọmọ òde ẹ̀ṣẹ̀ láti lè rẹ̀. Put your hands together for this beautiful, beautiful woman. For this beautiful woman. Thank you very much. Ẹ káàbọ̀ mà. Ẹ káàbọ̀ mà. Ẹ jẹ́ ká lọ sí kókó nǹkan tí àgbẹ̀yìn wa ṣe ní bíbá ilé ni. Oh yeah, you have a rendition too? Are you ready? Say it to mommy. Mami, kí lẹ wá ṣe ń bì báyìí? Ó tún ti bẹ̀rẹ̀. I'm overwhelmed. Well, first of all, I would like to appreciate my father. Gẹ́gẹ́ bí màámi ti kọ́ mi àtàwọn àbúrò mi wípé lẹ́yìn Ọlọ́run ọkọ àwọn ló kù. That is the reason back then our home was being treated like a courtyard. And we used to refer to my father as my Lord. Àwòkọ́ṣe rere ni bàbá mi. Olú láàrin àwọn bàbá. Though you've gone to the land of forgetfulness, but you will forever remain in our hearts and would always love you. Bami. Ara kí ni mo fẹ́ fi ìyáwé láyé? Ọgbà àjàrà kan ṣoṣo tí kò jẹ́ kí ebi ó pa ọmọ. Òní nìyá mi, ojoojúmọ́ ló ń daṣọ bo àná. Ojoojúmọ́ ló ń ṣe ìpalẹ̀mọ́ de ọjọ́ ọ̀la. Màámi ni kò jẹ́ kí n gbàgbé pé òní máa padà di àná. Màámi ló jẹ́ kí n máa rántí pé gbogbo ọ̀la ni yóò padà di òní dandan. Màámi ni aṣọ àrùn tó bò mí lásìkò òtútù. Màámi ni umbrella tí kò jẹ́ kó rùn pa mí. Bí kò bá ṣe ọ̀rọ̀ màámi tó gbé mi dúró lónìí, mi ò bá ti di ẹni ìtẹ́mọ́lẹ̀ bí ọwọ́ aṣọ. Ọmọ tó bá gbé lábẹ́ òrùlé màámi tí kò gbọ̀n, bó gbé lágbára Ọlọ́run kò lè gbọ́n mọ́. Màámi a máa hun ọ̀rọ̀ láti fi rán ibi tí aṣọ ti yá lára ẹni. Nítorí ọ̀rọ̀ ẹnu màámi a máa fi ojoojúmọ́ ro ẹni bí ojú ọgbẹ́. Mo mọ̀ pé kò sẹ́ni tó wáyé tí kò níyà. Ṣùgbọ́n bí a bá rí ẹni tó wáyé tí kò ṣe ìkẹ́ ìyá, irú ẹni bẹ́ẹ̀ ń retí ìbínú Ọlọ́run. Ìyá làbá bọ ká forìṣà sílẹ̀ nítorí òrìṣà bí ìyá kò sí. Ìyá lalábàárò fún ọmọ. I love you, mommy.
kò ní rí bẹ́ẹ̀ afọ́lójú akọ́lágbá kan sẹ́nu tírélà kùtù ẹ̀. A round of applause. Now it's your turn. Are you ready? Okay, we're ready for you. Ẹ máa permit mi láti sọ Yorùbá nítorí pé ọmọ Yorùbá tàtà ni mí. Bí mo dẹ̀ ṣe fẹ́ àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa mọ́mì mi tí mi ò bá sọ ní Yorùbá ó ṣeé ṣe kó má dùn. Màámi, ẹ̀yin ni òrìṣà àkọ́kọ́ tí mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ ẹni tó dá mi. Ẹ̀yin ni alágbàwí tí mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ alágbàwí àgbà. Ẹ̀yin ni aporó tí mo kọ́kọ́ mọ̀ kí n tó mọ alágbára tó gbé ikú mi bí ìṣẹ́gun. Ṣé rí ọmọ tí ò mọ̀yà ó máa mọ̀yà. Ọmọkọ́mọ tí ó bá fìyẹ́ ẹ̀ta ẹ sọ fún kó má sáré kiri nítorí irú ọmọ bẹ́ẹ̀ ó ti fi ọjọ́ ọ̀la ẹ̀sọ̀ sí ọ̀gbìn àìnísàlẹ̀. Jí tó jọmọ tó níyà tó ṣe ní fìlà sọnù tí rújì bẹ́ẹ̀ bá jọmọ tí ò níyà kódà kó jẹ́ orí adé dandan ni a ṣì lọ́wọ́ ọjọ́. Màámi, ẹ̀yin lẹ sọ fún mi pé ohun tá a máa jẹ ó ṣàgbọ́ ohun tá a máa jẹ. Bí èní ṣe ṣàgbà àná tí èní dẹ̀ ṣe ní ọ̀la. Ẹ̀bùn pàtàkì ní ìyá jẹ́ fún ọmọ, wúrà iyebíye tí ò láfiwé. Tí òbí bá dàbí aláìní kan ṣe lójú ọmọ, àbí tí ọmọ bá rí òbí ẹ̀ bí ẹni tí ò wúlò, kí irú ọmọ bẹ́ẹ̀ kó rántí àròkiri oṣù 9, kó rántí ọjọ́ ìkúnlẹ̀, tó bá rántí ìfọ̀kànbalẹ̀ omi ọmú, a wá rí i pé ó tó kí ìyá kó jẹun ọmọ títí láéláé. Màámi, ohùn yín ni mo kọ́kọ́ mọ̀ láti inú oyún. Ojú yín ni mo kọ́kọ́ dá mọ̀ láti ìṣẹ̀dálẹ̀. Mo wọ̀ tún mo wò sí, mo wò rere ayé. Màámi, mi ò rẹ́ni tí mo lè fi yín wé. Ẹ ṣé púpọ̀ pé kú tọ́jú mi. Màámi, ó dá mi lójú pé ẹ mọ̀ pé mo mọ ìtàn tó fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀yin kọ́ lẹ bí mi. Ṣùgbọ́n ẹ̀yin náà lẹ tún jẹ́ kó yé mi pé òǹbí ni kò dàbí òǹwo ni. Mo wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún ìtọ́jú iyebíye yín lórí mi. Mo tún wá ń fi àsìkò yìí gbàdúrà fún yín pé oúnjẹ ọmọ tẹ́ tí ń jẹ àjẹjálẹ̀ ni kò ní kúrò lẹ́nu yín. Mo wá gbà ládùúrà fún gbogbo àwa òbí pátápátá wípé gbogbo ẹni tó sè ọbẹ̀ ló máa jókòó jẹ. I love you so much, my mommy. Ta ló lè ṣe bí ìyá mi ó wá wí? Yeye ọmọ ló lọ́mọ takísà ń tàtọ̀. Sọ́yà ni bàbá ṣe. Best son in the whole world. I love you. Ìyá mi fúra iyebíye. You are my pride, you are my dream of inestimable value. I feel your God in my life. You are my gold. I know how you're feeling. Calm down. Let's go. At least gbogbo àná láti ṣe kẹ́kọ̀ọ́ kan nù bẹ́ẹ̀.
And that's the good thing about life. We live by experiences. But that's everything. I know. Oh. Èmi gan díẹ̀ mo mọ̀ pa ìyá tẹ́lẹ̀. But mo ti mọ̀ sìn pé òrìṣà bí ìyá ò sí. Ìyá dẹ̀ lára bàárù ọmọ. You just need to learn to forgive. All right? Yeah, that's right. You know what I think we should do? My in-laws can stop back at good mom. Can we also do work for a little while? Could they spend time here, but they get used to each other? Oh, that's a good idea. Yeah. I to help her get out of this mood and I help her do reconciliation. Your mom? But are you people making jest of me? Me just something my mom see me to go to bed. What else are you saying now? You see, I have a lot of things to do at home. Just take me home. You're sure. Alright, guys. Fine. You're welcome. You're sweet. Yeah, thank you. I mean, experiences are what we learn every day. Take me. Open this car. Take me home. Let's take our home. Sat and watched my infant head when sleeping in my cradle bed, and taste of sweet affection shared, who fed me from a gentle breast and hushed me in her arms to rest, and on my cheeks with kisses pressed when pains and sickness made me cry. She went for fear that I should die. Of motherhood, how can I ignore the care she showed me? She defined herself of leisure for my pleasure. She is a special gift from the Lord who loved me. For whom I ẹ dúró náà kí lè tẹ̀yìn ọkùnrin máa ń wà tense tẹ́ máa wà so worked up táwọn ìyàwó yín bá wà labour room. So they played me. Ká gbóhùn ya ká gbóhùn ọmọ ni. Anyway, congratulations, ìyàwó yín ti bímọ. Ìyàwó mi ti bímọ? Yes. Ìyàwó mi ti bímọ? Yes. Of course. Abẹ́rẹ́ nǹkan kò tẹ̀ bẹ̀rẹ̀ bí àkùnrin ló tẹ̀ bí àbóbi inú pọ̀ tẹ̀ ń lọ sí. Ibi táyé lajú dé yìí tó bá ti ṣe scan wọ́n ti mọ̀ nǹkan tó fẹ́ bí ànígé nínú ọkùnrin àtòbìnrin èwo ni ó ń ṣe ọmọ. Kí wọ́n tèmi jàre yẹn kó ń bá wá bí. Mú mi o, good news ni mo mú wá fún yín o. Ìròyìn ayọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé o ti bá mi bẹ̀ èmi sí ṣó ti gbọ́ ni? Kí n dúró kí nǹkan tó ní mo ṣe. Wò ká tẹ̀wọ́ kọ́pà yẹn ti. O ṣáà ti bá mi bẹ̀. O ti gbọ́ ọjọ́ wo ló ní kí n wá kí o? Ọjọ́ wo ló ní kí n wá kí o? Mi ẹ ní sùúrù ẹ wò. Ìròyìn tí mo mú wá fún yín ó kọjá gbogbo ìtẹ́ ẹ̀ sọ yìí. Ọlọ́run ti bá wa ṣe o. Ìmísí ti bímọ. Ìmísí ti bímọ. Bẹ́ẹ̀ni wọ́n rí. Olúwo ṣe o ṣe ṣá. Olúwo ṣe òun ò jẹ́ kí n fojú sunkún ò jẹ́ faragbá gbogbo ẹ̀ mo dúpọ̀ ò jẹ́ mọ́ sáré ọmọ. Ọlọ́run ṣe. Olúwa ò ṣe o. Ọlọ́run ṣeun. Báwo lára ẹ̀? Mọ́mì, èwo lẹ tún wá ń ṣe yìí? Ṣé ìṣepẹ́ fẹ́ máa ronú? Ṣìnára, ṣé kò yẹ kí n bá mi jẹ? Tó bá wò mí sí nìkan náà ló kù fún mi. Èmi sí ọ̀hún ló wá bímọ yẹn sí tí mi ìtẹ́rú tó lè lọ síbẹ̀ láti
láti lè lọ bá àtọ́jú ọmọ bá ti ṣe pé ṣe ni mi ò sí láyé sọ fún mi irú ayé wo lè mi wá gan-an irú ayé wo nìyẹn ó wá ní kí n má bànújẹ́ kí ni lájorí ẹ̀yìn tó pọ́n tó kọ tí ò ṣepo fọmọ aráyé jẹ ṣé mi ò ti wáyé asán báyìí. mọ́mí ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ wáyé asán. mi ò fẹ́ gbogbo ìtẹ́ ń ṣe yìí o ogungun tó ṣùbọ̀lẹ̀ lẹ́nu ká lè mọ iyì mọ́lẹ̀ tó máa mọ́ lọ́la ni bá ò dẹ̀ kú ìṣe ò tán bí wá síbi tí mo wá síbi lé ni mo expect pé ó yẹ kí ni wá máa dùn pé kì í ṣe pé mo wá ń fọwọ́ rọ̀ yín léjìká pé ìmísí bóyún kúrò. Congratulations, you're welcome. You're welcome. Yeah. I think it's no. Ẹ ṣàtìrì. Gbé ọmọ yẹn fún. Hello, ṣàtìrì gbé yẹn fún. Gbé baby yẹn fún. Don't you tell my friend idiot. No. Kò sí problem máa wọrí. Ẹ gbé fún. Ẹ gbé mo rí ẹ má bí mo. Má fi bọ fọ ẹlẹ́sẹ̀ o. Gbé ọmọ fún mi. Ìwọ fún dípò lẹ̀. Gbé fún wọn. Good one. Thank you my friend. Good friend, just go stay, go and stay. I mean, you want to shut up. If I'm talking, you shut up. Shut up, okay? And then this room, my friend. If I can party, shoot here. Calm down. Go, you can be very rough for you. Don't worry, you don't have problem with your baby. If I can party, next 30 minutes, I will be back. So the people street in the mount. Shoot here. If any mess up, I will go any olopa. Wọ́n bá wa ń bẹ̀ ni tí n bá sọ magi lù wọ́n wọ́n á kàn kú ni ṣó tiẹ̀ just take everything easy oya ẹ lọ́wọ́ ní mọ́tò báyìí ẹ wọlé lọ my friend madam I'm not just there brother you come this way. Yes sir. Good of you. Nice working with you my brother thank you so much nice working with you go inside your car mo ti gbọ́ gbèsè ẹ̀. ẹ ṣe ká ẹ jẹ́ ká máa move. Excuse me sir. My fault for orí ẹ̀ wọ́n mọ́tò. What matter my friend here? Can you make get the fuck here? The music is taking your chain away. I'm going to go the way. What am I firing? Momo, báwo ló ṣẹlẹ̀ lọ? Kúrò ní hospital pẹ̀lú ọmọ. Bọ́tà lọ́wọ́ ni àwọn hoodlums sí mi. Wọ́n kọ̀ ṣáà hijack wa ni. Kí tó mọ̀ tó ṣe wọ́n ti gbọ́ mọ́ ti lọ. Ó dàgbà tó kí mo wò fíìmù ni I still can't comprehend. Jọ̀ọ́ ti tó ìmísí. Lágbára Ọlọ́run, Amari, please just be calm. Jọ̀ọ́ ní sùúrù. I understand how you feel. I feel your pains. See, Imisi, all hope is not lost. What did you just say? All hope is not lost. Perhaps you can show me the list of hope in the storehouse. Maybe I can believe. Ṣebí ọmọ ẹni kú ọ̀sánjọ́ ọmọ ẹni nù lọ ni wọ́n wá gbọ́ ẹ̀rọ kílẹ̀ lẹ́yìn. Wọ́n rí lẹ́yìn mi o. Look, Imisi, that's not true. Ṣorí ẹni tó kú ti kú. Kò sí béèyàn ṣe fẹ́ rí mọ́. But pẹ̀lú ọmọ tó sọnù, there is a possibility of us seeing again. And I believe so much in that possibility. Amari. Really? Yes. Momore, ṣé lóòótọ́ ni pé tọmọ ẹni bá sọnù? There is every possibility that we can still meet again. Yes, baby. Think about why everything better. All hope is not lost. Really? You are a wicked man! Momore, you are a wicked being! So,
sí ní sùúrù náà ṣé gbogbo wa náà ni ọ̀rọ̀ yìí kàn náà ó dẹ̀ wọ́n pé lágbára Ọlọ́run ọmọ yóò máa di rírí fún wa just take it easy, okay? Ọkọ Ìgbẹ́kẹ̀lé, that is the statement of this seat. Tí ó bá ń ṣe ìnáwó ní agboolé kan, ó máa ń kọ̀kù sí èèyàn kan ju èèyàn kan lọ ni. Tí nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí tó bá ṣẹlẹ̀ sí yín, will you be sitting down here and be telling me all these things you are telling me? Ẹ bá mi wọ́n mọ́ mi o, ẹ bá mi wọ́n mọ́ mi, ṣìṣà ẹ bá mi wọ́n mọ́ mi. Ẹ bá mi wọ́n mọ́ mi. Please, you know the state of your health. Jọ̀ọ́ torí Ọlọ́run, má tún já wa lára. Ìyá mi o, ìyá mi o, ìyá mi o, òrìṣà bí rẹ̀ ṣọ̀wọ́, máa kú máa lọ dúró jẹun ọmọ dúró dalẹ̀. Kí ni kí n fi yọ wẹ́lọ́, mo rò títí, mo lẹ́mi ò ríro, ọ̀rọ̀ yìí á dá dúró, adánilẹ́kùn ìgbé bòdòrú, gbogbo lẹ́sùn ìyá mi ò sùn ṣe ló rẹ̀ mí bẹ́ẹ̀. Bí ìbá wọṣọ ìyá mi ò ní báwo ni ó tún ẹgbẹ́ pẹ̀lú ìkọjá ń ṣe ìlú ẹ̀ ń fi èyí tí mo kó òfin tani. ẹjọ́ madam ṣé ẹni tá a wá arrest lélẹ̀. Òun kọ́ la wá arrest but òun ló mọ ibi tá à ń lọ. Ibo lẹ ń lọ. Ọ̀dọ̀ ìyá rádaràda yẹn là ń lọ. Ìmísí ṣé kìí ṣe ọ̀dọ̀ mọ́mì ló ń sọ. Ẹ wo ẹyin ló pa. Ẹ ṣiṣẹ́ ẹyin, I'm talking about my child there. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìmísí ta ló ń gbà ẹ́ nímọ̀ràn kí mọ̀ràn irú èṣù wo ló wọnú ẹ̀ yìí. You were not like this. Why tó ṣe ń wà bí ẹni pé kò sọ́la tomorrow that nobody knows. See, today is my business and tomorrow will definitely take care of itself. Please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, let us go. Ẹ jọ̀ọ́, please. Aunty, time is gone. It's okay. Èmi mi sí a ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run torí Ọlọ́run èmi máa ní kó a gbé ẹ lọ́mọ èmi tó ẹ pọ́ sáà tó rú ní àwa méjèèjì tá a kì í pàdé èmi tó ẹ pé ṣe lóò tí ẹ fẹ́ rí mímí láàtọ̀ rárá ìwọ tó jẹ́ pé ọ̀sán àtòrí lèmi pẹ̀lú ẹ èmi pẹ̀lú òkì pàdé àmọ́ ẹgbà ló pàdé mi tí tó yẹ pé tí ìbá ṣe pé mo sáré yà fún mo sì sáré fẹ́ mi ni o fẹ́ fi mọ́tò palẹ̀ mi kúrò títì ni kí ni mo máa ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kí ni mo lọ ṣe lágọ̀ọ́ ọlọ́pàá kí ni mo dùn ṣe bẹ́ẹ̀. Ṣé máa ń rí ẹ̀jẹ̀ lẹ́nu àjẹ́ ni? No! Ẹ wo men of the law, ẹ ṣiṣẹ́ yín, ẹ jọ̀ọ́. We don't have time, yes. Ìmí sí èmi àjẹ́. Ẹ̀mí ìmí sí èmi àjẹ́. Kí ni mo fẹ́ kọ́ máa ṣe? Ìmí sí kílẹ̀ tó fi àjẹ́ mi kan, kí ni mo ṣe báyìí, kí ni mo fẹ́ kọ́ ẹ̀? Kí ló dé sí àìpọ̀ tó báyìí? Ẹ máa waste time Tiwa, ẹ move. Kí ni mo fi lọ sí mo? Kí ni mo di sáà ọlọ́pàá tó fẹ́ lọ́kùn? Ṣé dára ó wọ̀ mí níran ni? Mọ́mí, ẹ tẹ̀lé wọn. Ibi tí múnimúni wà, ibẹ̀ náà ni gbanigbani wà. Kí ni tẹ́lẹ̀ wọn lọ ṣe kí ni? Kẹ́mi tẹ́lẹ̀ ẹ̀yìn mi sí. Ibi tí wọ́n pẹ́ tó wà mú ìdágọ́ ọlọ́pàá mi sọ, wọ́n máa gbẹgbẹ́ mi síbẹ̀ ni. Ẹ wo. Ibi tí wọ́n sọ pé kọ́ ẹ jẹ́ kí n sọ kọ̀kọ́ fún yín àti Wọ́ṣíndárà àtẹ̀yìn. Gbogbo yìí tẹ̀ ìsọ yẹn, kókó èmi o. Kí ló gbé kó fi òun fọ́lọ́hun ni? Kí ni problem? Ẹ bá mi gbé ọmọ mi ìyá àjẹ́. Ẹ bá mi gbé ọmọ mi. Ikọ́ tí máa fojú yín rí. Ṣíndárà. Ikọ́ tí máa fojú yín rí. Àwọn ẹ̀rọ rẹ̀ sì yá ìjà yẹn. Wọ́n ìfọ̀ ṣé wù wà bí ẹni mo gbà lọ́wọ́ ẹ̀ fi ẹ̀rọ lọ. Àgbàlagbà tẹ jẹ́ mo tó pọ́n ilé o ló dá kí n respect now. Ṣíndárà. I say move. Madam, move. Madam, move. Kí ni mo gbà lọ́wọ́ ẹ̀? Mo máa lọ gbàgbé mi sí ibi tí ọmọ mi náà ẹ̀ ní. Madam, move. Mo gbà ó. Kí ló ń jó ẹ lọ́wọ́ tí ò fi jólẹ̀? I am your friend and I should talk some senses into you. Ìwà kọ́ ló wù rárá. Oh, nítorí ebi ń pa ẹ́, o wá ń fi ìwà wàrà jẹun. Ṣé ìwọ ò mọ̀ pé àbámọ̀ ló ń gbẹ̀yìn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni? Kí ló tiẹ̀ ṣe ẹ́ gan tí kò ṣèyàn mí rí? Tell me. Ṣènira filẹ̀. Ilé ọ̀rẹ́ láti gbọ́n tẹ́nìkan fẹ́ bá sọ. Tell me.
What pain, distress, grief, what is it that you're going through that's not common to man? Eh? Ọmọ tó fi wùwà yìí, èmi náà mo bí. Tó bá ipò ní miscarriage ńkọ́? Àbí gbà tó bímọ, ìwà tó mọ́ kú ńkọ́? Kí ló fẹ́ bá lọ́n fà? Eh? Get this clear. Whatever it is to bá ń worry ẹ, come on for it. Or I bet you have yourself to blame. Bá sọ̀rọ̀. Jọ, ṣé wọ́n ti jí ẹ lọ́mọ gbé lọ rí? Wọ́n jí mi lọ́mọ gbé rí. Nígbà tí o bí kan rí. I am talking about someone I carried for 9 good months, my child, my baby. I don't know wherever she might be. Lóòótọ́ ni pé mi ò lóyún àárọ̀ di alẹ́ rẹ̀. Ṣùgbọ́n ìbò yọ ojú ẹ lọ. Nítorí ọmọ wo ló ṣe ń fi àárọ̀ yangàn bí ẹni pé alẹ́ ò ní lẹ́mọ́? Ọmọ tí o sì máa jìṣẹ́ jìyà lórí ẹ̀ tó jẹ́ pé òjò máa pa ẹ́ láìmọye ìgbà tó lùgọ́ máa pa ẹ́ láìmọye ìgbà ló ṣe ń ti ìkábọ̀ ìyá tó ṣàtúkọ̀ ẹ̀ wáyé. Àbí o rò pé ká ní pé òbí ọmọ yìí kò ní tí ara èèyàn mi wálé ayé? Let me see. Look here. Whoever stiffens his neck while he's being rebuilt is ready to be broken. And I hope you will not be broken into pieces. Òrìṣà bí ìyá kò sí ńlá yéyé máa jẹ tara ìyá mi dẹ́ṣẹ̀ sí ọ. Bẹ́bí bá kọ̀ ní sílẹ̀, bàrà bá kọ̀ ní sílẹ̀, ọ̀rẹ́ bá kọ̀ ní sílẹ̀, bójúlùmọ̀ bá kọ̀ nílẹ̀ o. Ìyá ló máa kó ìjẹ́ ìyá lágbára. The motherhood, the motherhood. Èmi sí ṣé orí ẹkún iná ló ṣe wà ní? O má fi ẹkún ìṣera ilé ṣe. O ẹkún kọ́ lóògùn kí ẹkún má pa ọdẹ nínú gbò. And èmi ò rí anything tí ẹkún fẹ́ ṣe fún ẹ other than kó tún fa wàhálà sí ẹ lára. Come on, just take it easy. Yeah. Ó ti tó tẹ́lẹ̀ ọmọ mi máa mú ìrìn lọ́mọ mi. We give my child the maternity care that she needs. We will do that for what we should be doing. Give my child in case I don't want. Please holding on to my child. If I want me, shadow me, share. Take it easy now. We'll get to it. Àwa náà ò dúró. Ojúmọ́ là ń jáde lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rẹ́. Ó dẹ̀ ṣàlàyé fún ìyàwó ẹ̀ náà. Ṣàlàyé fún kọ́kọ́ ẹ̀ lè bá ẹ̀. No, just leave me out of it. Kí ni kí n tún ṣe? She's only making the situation worse. Let me see. Just don't worry, okay? Òkúta lẹ́fẹ̀ẹ́ mà pé eléré mà bà ọ̀tún gbọ́lájó kọ ọmọ kínkín tí mẹ́rin fún. Ẹ kárí. Ifá ní kíyín kí n ṣe yín pẹ̀lẹ́. Olórí tí ó sunre nígbàláwore kò ní ọ̀rọ̀ yín ti dayọ̀. Àṣẹ àdúpẹ́ o. Nígbà mo gbé pàrí bàbá mi jánlẹ̀ wà Ifá sọ̀rọ̀ ẹ pé bó ló ti wí. Bó ló ti wí bàbá. Ó lé ṣinṣin mi ló fojú dọdẹ ọ̀pá bẹjọ látàná ó ṣèdíwèrèké adéáfúnládé yọrí jù lọ́jọ́ tí ń fojojú ṣègbèrè ọmọ wọn ní ọgá akímalẹ̀ ó jàrí ẹbọ ni kò ṣe. Ẹbọ láàgbé àmọ́ ọmọ yín ti rìn jìnnà. Ó ti rìn jìnnà. Bàbá kí la máa ṣe báyìí? Ṣé ojú ká náwó lọ ni? Bàbá kí ni ká. Ọ̀rọ̀ lórí owó kọ́ èmi kò nu aláwo tí ń fi gbá kan bọ̀ kan nu torí tí ọjà ìgbẹ́kẹ̀lé tó mú yín wá sọ́dọ̀ mi gan mọ̀ mi àbí ṣàlàyé fún wọn. Bẹ́ẹ̀ ni ẹ wo bàbá ṣe rí nǹkan kí nǹkan tó bá máa kọ́ tó bá máa gbà wá láti rí ọmọ rì bàbá ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa ṣe ẹjọ́ ọmọ yìí gbọ́dọ̀ di rírí fún wa
nǹkan kékeré nìyẹn. mo jẹ́rìí bàbá. nígbà mo tún tọpinpin ifá tí mo tọ̀sọ̀ rẹ̀ kanlẹ̀kanlẹ̀ kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù ifá jọ yé mi pé kì í ṣowó bẹ́ẹ̀ kì í sì sọ̀rọ̀ kankan àmọ́ yóò na yín lóògùn kẹ́ ẹ tó lè rí ọmọ. whatever it costs let me know. bàbá ọ̀dà náà nígbà tí ifá sọ̀rọ̀ síwájú sí i ó lẹ́wàá ibi tí omi bá ti wà lórí àpáta mo fi béèrè pé ṣé ẹ lè ṣe. ṣé ọkọ mi ló máa lọ bù ní àbí èmi àbí ọkọ gbẹ́kẹ̀lé. ìwọ lọ́ọ́ lọ bù. ifá jẹ́ ó yé mi wípé ibi omi bá rí jọ sí lórí àpáta ibẹ̀ lọmọbìnrin ó ti gbé kòkò tí ó máa gún lẹ́ẹ̀méje ìkòkò kan bẹ lẹ́ẹ̀kúlé tèmi ní àyín tọmọbìnrin ó lọ máa fi kòkò tiẹ̀ wá pọn mi sí títí tí ó fi kún lẹ́ẹ̀méje that's 7 times. ó máa gun orí òkè tó ó máa wá kì í ṣe pé nǹkan kan ni ó máa gbé ọ̀gùn ẹsẹ̀ rẹ méjèèjì gẹ́gẹ́ bí alábíamọ ló máa fi gùn tó máa padà tó bá ti wá kún ẹ̀mú ìmúnitì lágbẹ̀dẹ kíbi tọ́mọ náà bá wà yọ padà wálé. like the waterfall. kíni wí. omi tí ó ń dà lórí àpáta. ṣàlàyé fún dáadáa ibi tómi bá ti wà lórí àpáta òun lẹ́ lọ bù wá. bàbá wa ṣe anything àbí ṣé ò ní ṣe ẹni ẹ wo bàbá anything tẹ bá ti ní pé kì í ṣe kí lè fi rán ọmọ mi. tó o bá ti ṣe ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọ̀rọ̀ mà rẹ wọ yá mi gbẹ́kẹ̀lé ò ṣàlàyé mi fún wọn ní yá mi. ẹ ṣe ká wo mi tó bá ń lórí ìgbà. ẹ rọ ọmọ yín àmọ́ tẹ́ ẹ bá ti ró mi inú wo lù. bàbá kò sí wàhálà ṣẹ́rí tó mi yẹn àti gbomi débi báyìí. aláwòrán bí bá mi ṣàánú ìyá mi bínú ọ̀làwọ̀ kò lè jọdọ̀ lẹ̀ láyé ṣẹ̀fẹ̀rí kì í lámọ̀ kàtó lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan lè jẹ́ ká dúpẹ́ fẹ́sìkẹ́ sí ọjọ́ òwò jábọ̀. aláwòrán bí bá mi ṣàánú ìyá mi bínú ọ̀làwọ̀ kò lè jọdọ̀ lẹ̀ láyé ìyá ni wúrà bàbá ni jíjì. iṣẹ́ ọmọ pọ̀ o ìyẹn látọ̀rí ìdá o tí gbogbo ayé bá sùn ọmọ kì í sùn nígbà yẹn bí mi ò sì sùn màmá mi ò ní fojú korun tí mo bá ń ké ìyẹn lọ́gànjọ́ òru a máa dárin a máa jó láláì rílù o. a máa jó àní láláì rílù o bí mi ò jẹun màmá mi ò nílé jẹun bí mi ò mu ìyá mi ò nílé mu ó tó bá múra tán má tó yàgbẹ́ sí lára a máa sáré kíjokíjo bá mi ò yá o àbíyamọ tí kì í sùn àsùnpìyè ní. àbíyamọ tí kì í sùn àsùnpìyè ní o tó bá dijú kan o yóò làkàn láti ṣọ́ mi àìsùn ní iṣá láti ilé tẹ́mi lọ́rùn o ẹ̀rà ò gbọ́dọ̀ rà mí o ẹ̀rà ò gbọ́dọ̀ rà mí ẹ̀rà ò gbọ́dọ̀ rà mí màmá mi àwọn dànù ni ìyá tó ṣerú èyí ìyá tó ṣerú èyí o irú ẹ̀ ò ṣe gbàgbé o ojoojúmọ́ ayé ojoojúmọ́ ayé ojoojúmọ́ ayé ìyá mi ojoojúmọ́ ayé ni ó máa ṣàdúrà fún yín o.
gbàwẹ̀ torí kọ́ ọmọ rẹ̀ ó lè jẹ́ ìyájọ́ lọ́sà ọgbẹ́ inú nítorí ọmọ. Mélòó la fẹ́ wí nínú yín á di pèlè o ìlẹ́gbẹ̀rún ahọ́n kò tó yín ẹ̀ màmá mi. Lórí olóko òun màmá lólóko fẹ́ ìpele kẹta ìyẹn lórí ìrákòrò. Bí ẹni lẹ́ran ìyá jìyà gan o mama jìyà gan ìyá jìyà gan ó ṣe wàhálà púpọ̀ o kó tó di wípé ọmọ tó lè fẹsẹ̀ rí o. aláwùrọ̀ bí bá mi ṣàánú ìyá mi bá mi ṣàánú ìyá tó bí mi o bá mi ṣàánú ìyá mi ìbánú òun ọjọ́ ìyá ọ̀làwà tó lè tó dókè láyé ṣe èrìgì lámọ̀ èrìgì lámọ̀ ìyá mi bẹ̀bí o ìyá mi bẹ̀bí ìyá mi bẹ̀bí o tó fi gbàdúrà kí máa yó tó fi ní dandan ká tọ́jú ìgbàlẹ̀ ní nítorí wípé àwọn ọmọ yìí kì í kó kọ́lẹ̀ sọ ọmọ tó bá fi gbàgbọ́ yẹlẹ̀ sí ẹ bá mi sọ fún ẹ bá mi wí fún ẹgbẹ́ kan yóò lágbọ́lẹ̀ ẹ̀ ní o. Confident Ọlọ́run wá fún Ari. I pray so. It's gonna happen. I'm tired. I pray so. It's gonna be fine. Ma worry, Jacob. Let me see. Hey, get back! Let me see. Let me see. What? Kí ló ṣẹlẹ̀ sà? Let me see. Kí ló ṣẹlẹ̀? Ṣàgbé. Yeah, sure. She's gonna be fine. After taking her medications and all that, she's gonna be fine. Don't worry. Alright. But you need to see me in my office. Now? Yes, right away. Mr. Momore, to be realistic with you, condition to Madam Wabai, oh terrible gan. Stress àti ronú ọmọ yẹn, ó ti dig deep into her. Come on, are you far away from her? She a monitor wọn ni. So I'm always by her side. Mi ìfẹ́ kó kúrò lọ́dọ̀ ẹ̀. You know, ṣé mo pé ìgbà tó bímọ, BP won't rise gan. But right now is even worse. And it's dangerous, you know. Sherry, henceforth, you really need to monitor her. So to avoid the unexpected. All right, I'll do that.
What's the latest development about the missing child? Yeah, about that, Mobadi B is Sorolare. They just said they're working on it. Okay? But, doctor, oh, definitely. Trust me, she's gonna be fine. Madam, I totally understand what you're passing through at the moment. But as a medical practitioner and also a friend, it is my responsibility to tell you the truth. You need to stop thinking. I mean, you need to stop overreacting towards things. It's not healthy for you. You are not helping the situation. Mr. Momore. Yes, doctor. Please, do not forget all I have told you. They are important tips. Please. I should go. Me, I give you spend it to come for money. What the hell my shit? A child pay to you know enough for you go to show me. My son will be too bad. My son will be the man in my son. Any text not address my yeah. Could text my address my son my be what I don't to you alone. You go to show me. Hello? Hello? What is it about? Is it about my child? Not passing me. How can you do a bounce or pay? Bounce or king arranged by my. What's in change to you? Let's talk to them. What's it? We do everything to them. The bound party war. You have told them how serious we'll be looking for this child. Bounce or. They want 5 million. Give them. Just give them anyhow. I don't want to go. Just give them an hour baby back. That's all I want. But they're gonna text me an address. What's it? Bring your phone law one now. What's all my text is me need. Take a shit rule. Just acting like you're Tyler. Like you don't even want the child back. She's so bad. She made me know much about why láti joy. She come along. Baby, we can't go anywhere until we get an address, okay? Bíbélì fi yé wa ó ní wípé ẹ má bẹ̀rù ẹ má fòyà ó ní bí ẹkún pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ a dúpẹ́ pé ayọ̀ náà ó tẹ̀ wá lọ́wọ́. TPO ẹ kálẹ́. ẹ sà ẹ kú rírì. àbí o ẹ ṣé o. TPO ẹ̀yin ni mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan àti rí ọmọ wa and she is in good health. Thank you so much. Ọlọ́run ló máa pín in lérè. Àmín Jésù. Èmi àtọkọ yín ti sọ̀rọ̀ earlier nǹkan tó jẹ́ kí ní kí wá kí yín lè ní ọ̀ ẹ̀jọ̀ mo ní surprise kan fún yín. DPO. TPO ní ojú méjèèjì yìí. Máa yí rèé. Má tó gbọmọ lọ́wọ́ mi gangan lélẹ̀. Irọ́ o. Mo mọ ibà and why were you beating them? Madam, ẹ take it easy. Èmi gangan ni. Àmọ́ kò sí nǹkan tó ṣẹlẹ̀
tí DPO àti ọkọ yóò mọ̀ sí. That's right. Madam, ẹ má bínú. Ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀? Èmi, ọkọ yín, ọ̀rẹ́ ọkọ yín, àtàwọn tó dúró ìlàjọ nípa ẹ̀. Torí pé ọkọ yín ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. Àti pé bẹ́ẹ̀ ṣe ń tírìtì mọ́mì yín, wọn náà wò láìkè rárá. So la ṣe wá dàbí ọgbọ́n pé ká kidnap wọ. But main purpose what that fi ṣe fún ta ṣe ni pé ọkọ yín fẹ́ kẹ́ feel pain tí mọ́mì yín feel. More, tell me this is a lie. Ó mọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. God. Shindara, are you also part of this? Uncle Ìgbẹ́kẹ̀lé. Ha! 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 Hey. Mom. Ìrora mà. Ìrora wọ́n. Ó ti ẹ̀dá báyìí. Ó dà tí wá síbi. Ẹ wo, mo ní pé kí n bá yín fi ẹ̀sìn kí n bá yín fi sábẹ́ aṣọ. Gbogbo yín kàn máa ń blame me unnecessarily ni. Ẹ feel pé mo burú ní ọmọ àbí mo jẹ́ ọmọ ọlọ́kàn líle. No, there is definitely a reason behind it. Reason yẹn ní kẹ́ wá bá mi fara balẹ̀ kẹ́ máa bá mi kárẹ̀. But before I proceed, Momore, I'm really so disappointed in you. So you have to go through all of this to teach me what motherhood is all about? Emisi, mi ò ní láti pass through gbogbo nǹkan tẹ́ fojú mi rí láti jẹ́ kí n mọ nǹkan tí motherhood jẹ́. Mo ti rí ìyá tó jìyà jìṣẹ́ lórí ọmọ títí tí ọmọ náà fi dàgbà. Lẹ́yìn tí ọmọ náà dàgbà tán kò mọ ìyá ẹ̀ mọ́. Èmi ti rí abiyamọ nígbà òjò, nígbà ẹ̀rùn, nítorí ọmọ tí kò tiẹ̀ ní fi oúnjẹ sínú kọ́mọ lè jẹ. Kó wá tí ìgbà tó yẹ kó fẹ̀yìntì kó jẹun ọmọ lọmọ bá fòṣọlẹ̀ ló kú dànù. Ìyẹn létí gbọ́. Mo tún ti rí ìyá tí kò ní sùn, tí kò ní wo, tó jẹ́ wípé àìmọye nǹkan tí ò lè sọ síta tí ó ti ṣe nítorí ọmọ. Tó wá tìgbà tó yẹ kí ọkàn ẹ̀ balẹ̀ ló ń fún ara ẹ̀ bá fòṣọlẹ̀ ló kú. Ìmí gan tún wà tó jẹ́ pé tọ́mọ lọ́jọ́ kú. Èyí tó wá ṣe pàǹbàbàrì ń bẹ̀. Mi ti rí ìyá tó jìyà láti ìkókó ọmọ tọ́mọ fi dàgbà, tọ́mọ fi ṣe ìgbéyàwó, tọ́mọ tún fi bímọ, tó dẹ̀ sì wà láyé tó sì ń tọ́ ọmọ, tó tún ń tọ́ ọmọ mọ́, tó dẹ̀ ń gbàrú. I might not have gone through all of those things tí mo kà sílẹ̀ sí. But the little experience tí mo ní, tí mo fi gbé oyún sínú fún oṣù 9, the little experience I went through in the labour room, ìyẹn kò ti tó fún mi láti mọ nǹkan tí ìyà jẹ́. Àmọ́ ìyá tó jókòó yìí kò yẹ ní ẹni tó máa pè ní abiyamọ. Obìnrin tó jókòó yìí kò yẹ ní ẹni tó máa pè ní òbí ọmọ. Obìnrin tó jókòó yìí kò yẹ ní ẹni tó yẹ kó máa pè ní ìyá alágbájá. Ṣé mo nǹkan tó ṣe? Ìjẹ́ni. My father was a very wonderful man.
Bàbá tó mọ ìkẹ́ ọmọ. There's someone at the door. Tó dẹ̀ tún mọ bó ṣe ń ṣètọ́jú aya. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. How are you? Dear? Yes. How? Báwo ni iṣẹ́ ni? Iṣẹ́ ni wá stressful díẹ̀. But thank God, àbí? A ní ká lọ fi ebi ṣiṣẹ́ ayọ̀, ká má bàa mebi. A fi àkísà, a lọ fi ṣiṣẹ́ aṣọ, ká má bàa rí owó. Well, a ti ṣe tó yẹ ká ṣe lénìí. Kí Ọlọ́run kó bá mi fi àlùbáríkà sí ọkùn. Àmín o. Ìyá. Àti gbọ́n ní ṣiṣẹ́ náà ló ń járe iṣẹ́. Ọlọ́run adìṣẹ́ wa ládùn. Àmín. Àmín ṣe lásán. Ládùn, wá rán kankan bọ̀ fún wa. Ó escape mind ni àti pé ó rẹ̀ mí gan. Mi ò tiẹ̀ rántí anything bí ṣe ń bọ̀. Mo kàn fẹ́ wálé kí n wá sùn ni. But màá ṣe nǹkan tó yẹ kí n ṣe. So tí n bá fún lówó ẹ lọ fi get nǹkan tó yẹ kí n ra bọ̀ yẹn, àbí? So why am I fine now? See, you have to give your sister something. Okay. You wanna? So ṣé mo save àbí? All right. Bóyá jẹ́ kí n lọ fara lélẹ̀ díẹ̀. Kí ló dé? Ṣé bẹ́ẹ̀ ni ọkọ mọ̀ kó tó dé pẹ́ mọ àwọn ọmọ tèmi ń kọ́? Orí tèmi fi ṣèwé kúrò lọ́rùn tèmi ni. Mo yẹ tún ju owó wa. Ẹjọ́ o, jọ tó lọ lọ́wọ́ ọkọ mi kọ́kọ́ mọ̀ èmi lóyún ọkọ mi kọ́kọ́ mọ̀ kẹ́yìn tó dá yé o. Gbogbo èyí tó kù lélẹ̀. Ṣé mo wà okay báyìí? Yeah, sure. All right, ẹ jẹ́ kí n lọ change. Oúnjẹ bọ́. Of course, Ayọ̀ká. Bámidé, bóyá lọ ṣe tó ń gbé lẹ́yìn. Wá ṣé ẹ̀yin mú owó yín máa ti máa tọ́jú. Ẹ má wọlé má. Ṣùgbọ́n ìyá ìmísí ni oyún nínú egungun fún bàbá tó bí mi lọ́mọ. Bí bàbá mi bá ṣe ń jáde kúrò nínú ilé. Bẹ́ẹ̀ náà ni àlè ìyá mi ṣe ń wọlé tọ̀ wá wá. Lọ́jọ́ kan ní Ṣàìnà gbé wàrí kéèké ẹ̀dẹ́. Lọ́rọ̀ mi níṣẹ́ pàpàǹdodo. Kí n tó padà wọlé. Ṣàìnà ti fi ipá bá àgbo mi lájọṣepọ̀. Má sunkún bọ̀ náà, má sunkún ló jáde. Ọ̀tẹ̀ ló mọ ìlú, ó tẹ̀. Nǹkan táwọn ẹgbẹ́ ti ń ṣe tó dúró síbẹ̀ tó ṣe bí ọdẹ. Má sọ fún anybody, ó ń sọ fún ẹ. Tó bá sọ fún anybody, máa pa ẹ ní. Àǹtí mi ọkùnrin Ṣáínà kọ́ Richard card tí wọ́n sọ fún mi pé Clara wà ní. Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀ ń ké? Àǹtí mi ó ti tó ọkùnrin Ṣáínà kọ́. Àǹtí mi ṣé wọ́n nà yín ni? Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Ẹ má sunkún mọ́. Àǹtí mi. Because of my mother's nonchalant attitude. Tell me. Ìṣẹ̀lẹ̀ ọdún yẹn jẹ́ kí àríyàn lóyún. Ṣùgbọ́n níṣẹ́ ni màmá mi pa òkú pọ̀. Tí wọ́n lò fún àríyàn láti lè jẹ́ kí oyún náà wálẹ̀. It's like, ó dà ń gbé máa gbé padà sí hospital. I think that's the next thing. Daddy, mọ́mí ni. Kí ló ṣe mọ́mí? Wọ́n kì í ṣe fún. Àwọn ló gbàlejò wa tó fi tí bàbá mi ló gbọ́. Àlejò. Let's go. No, Ayọ̀. Àlejò. Ayọ̀. Dia. Ayọ̀. Lẹ́yìn tí a rí ọkùn tó ìyá ìrísí kan wọn ò jáwọ́ nínú wàlẹ̀ kódà níṣẹ́ ló burú sí ni. Ṣé náà ṣe wọ́n pé ò kí ń ṣe kúrè? Tí kì bá ṣe wípé ìfẹ́ pàápàá kò mọ ibi tó yẹ kó máa sọlẹ̀ sí, kò mọ ibi tó yẹ kó máa sodo sí, kò yẹ kí bẹ́ẹ̀ ní nǹkan kan ṣe papọ̀ mọ́ láyé mi. Pẹ̀lú kan tó yẹ kó jú mi rí, òun mú odidi ọmọ pamọ́ mi lọ́wọ́ dáadáa kàtìkàtì tó lọ mọ́ mi láṣepọ̀ tó fi di pé mo lọ ṣẹ́yún fún. Kì í sọ̀rọ̀ báyìí. Nígbà tó yẹ sọ̀rọ̀ ẹ̀mí ló ti bẹ̀ ní ọmọ tó ti lọ. Ìyẹn ti lọ náà. Èwo ló ti lọ? Ṣẹ́lẹ̀ tó bẹ̀ mí yẹn sódò ọmọ padà ni. Mo mọ̀ pé kò lọ.
at the same time èmi kò mú ṣe so kí wọ́n fi sílẹ̀ kó bí ọmọ fún àgbẹ̀ dúró kí nìkan tó wà lára àwọn ọmọ mi náà tí mi fún ẹ no gbọ́sàn mi kí ló dé tó yìí ṣé ajá ló gbẹ́dọ̀ ọdún ẹ̀jẹ̀ ni. bọ́ mo ti bẹ̀ ẹ́ severally mo ní kò jẹ́ ká gbàgbé ẹ̀ ó ní iye ẹ̀bẹ̀ tí mo bẹ̀ kó tó tiẹ̀ tún lè gbà kí mi àti ẹ lè jọ wà báyìí tó bá dẹ̀ ti sọ pé kí n má ba ọmọ ẹ̀ ṣeré mọ́ torí mi ń ba ṣeré ni má dẹ̀ fi bẹ̀. má ba ṣeré mọ́ mi ìfẹ́rẹ̀ wèrè tá lè rí òṣì. kí ló ṣe ẹ mọ́ mi ẹ̀dá. She's inside with Uncle Shaina. Uncle Shaina? Again? Okay. Ìwọ ọmọbìnrin yìí nínú matrimonial home lórí matrimonial bed wa Shaina ìwọ tó fún ọmọ mi lóyún kẹ́yìn méjèèjì tẹ́jọ lọ ṣẹ́ oyún tẹ́ pa ọmọ mi. Ìkókó mọ̀ wípé mo mọ̀ pé àwọn ọlọ́ṣẹ́ fún bàbá tó bí mi lọ́mọ. Àmọ́ ọjọ́ kan ní òye ọ̀rọ̀ yìí yé mi dáadáa. It was on a Father's Day. Àwọn ẹgbẹ́ mi ń ṣe àjọyọ̀. Oníkálukú dẹ̀ ń sọ ipa tí bàbá wọn kó nínú ayé wọn pẹ̀lú ìtùnú àti ọ̀yàyà. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń pẹ̀tù sí àwọn tí bàbá wọn ti ṣaláìsí láàárín wa. Tí oníkálukú wọn dẹ̀ ń sọ ikú tó pa bàbá wọn. That very moment it dawned on me the gravity of what my mother did. Ewu mo fẹ́ fi sọ wípé màmá tó bí mi lọ́mọ ló ṣekú pa bàbá mi. Dúdú pa mí sí. That very moment I made up my mind that my mother died the same moment, the same day she killed my father. I hate my mother. Ó yẹ sọ fún mi, ṣé mo ti ṣe àṣejù? Mommy, talk to me. Let me see. O máa ṣe sùúrù náà ni. O láti lé mi ìdáríjì. O ní orí bíbẹ́. Òun kọ́ lóògùn orí fífọ́. Pásítọ̀ ló jókòó yìí. Ó dẹ̀ ti sọ darí. À ń ṣe Ọlọ́run. À ń bẹ̀. Ó dẹ̀ ń dáríjì o. Dáríjì ìyá yìí. Momore, with all I have said, with all she has done, at this stage, ó ṣe tó fẹ́ máa gbè lẹ́yìn wọn. Ìṣọ́lọ́ ìpásọ̀ ìlú ọ̀dá sí. Ẹ jẹ́ ká fi gbogbo ògo fún Olúwa. Ọlọ́run ní gbogbo ògo. Bíbélì ló fi yé wa wípé òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kan. Bí kò ṣe ìrònúpìwàdà tí a bá ti ronúpìwàdà Ọlọ́run ti ṣetán láti ṣe gbogbo ìdábà fún wa. Ọlọ́run sì sọ fún wa ní wípé ibi tí òun nífẹ̀ẹ́ sí jù láti máa gbé níbi tí ìrẹ́pọ̀ bá wà. Madam, inú mi ò bá dùn ní ìgbà tí ìyá yín ti tọ̀ yín wá yìí. Ẹ súnmọ́ ìyá yín. I have forgiven her. I don't want to see her again. I don't want to see her. I don't want to. Sister, it's
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo fowó ọdún àjò ẹjọ́ kí wọ́n fẹ́ kí Ọlọ́run náà dábí ṣe gbogbo sí jọ. ẹ jẹ́ kí ojú tí wá jà Ọlọ́run ti gbà ó ti padà wá dé ẹ̀sùn bẹ́ẹ̀. Ìyá tó fọmọ tàràfàlà, ìyá tó ṣe ohun tí kò tọ́ lójú ọmọ. Bí wọ́n bá jẹ́ lọ lógún ọdún, àbọ̀ àjẹbọ̀ kò ti dájú, ó ti já yín lójú ìyá o. Mo lọ́mọdé ò sí láyé, aṣọ àtà ó máa wù lójú ọmọ. Àbíyamọ máa ń ṣe kà mọ́ láyé. Ọlọ́run ò kọ́ orí. Máa fọmọ ṣe